mo ṣe lè bọ́ Ṣàngó, mo ṣe lè gbèsù, it's not compulsory. Oògùn tá a fi ń tọ́jú èèyàn téèyàn tára ò ní níyàn, oògùn ni. Ẹ jẹ́ á ṣe bí wọ́n ṣe ṣe kó bá lè rí bí ṣe rí. Oògùn tá a sì fi ń bà tèèyàn jẹ́, oògùn náà ni. Àwa la sọ Ifá di òrìṣà. Wọ́n ní èṣù onílé oríta ajọ́ngọ́lọ̀ gbóngbóngbò bóńkú ẹlẹ́sẹ̀ ká bóńgbó ti bí lóye sáfárá gbogbo èèyàn ń tọ́. Tí babaláwo bá wà tó bá wù ú, ó lè má bọ òòṣà kankan. Ṣó ṣeé ṣe Ó possible. kí babaláwo kó má bọ Èṣù, kó má bọ Ṣàngó, kó má bọ Ṣàngó, kó má. Mo ṣe lè bọ Ṣàngó, mo ṣe lè gbèsù, it's not compulsory. The only thing, mo lè rúbọ fésù, ibo náà ti rí kà pé ẹ̀kúlé babaláwo ni tàbí iwájú ilé rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yangi èṣù tàbí òkúta èṣù lẹ́gbẹ̀ẹ́ sí. Ẹ jẹ́ á ṣe bí wọ́n ṣe ṣe kó bá lè rí bí ṣe rí. Wọ́n ó gbé ẹbọ lọ sí ibi tẹ́fù fi ṣẹlẹ̀. Wọ́n ní èṣù onílé oríta ajọ́ngọ́lọ̀ gbóngbóngbò bóńkú ẹlẹ́sẹ̀ ká bóńgbó ti bí lóye sáfárá gbogbo èèyàn ń tọ́. Ti bí èṣù dágbá gbogbo èèyàn dà odò. Ẹlẹ́rù ń wẹ́rù kiri. Èṣù láàlú náà ń wá kíní rẹ̀ òrébé nìgàn. Ṣé ó yẹ kéèyàn gbé èṣù tira sínú ilé? tó oríta ló yẹ kó wà. Èṣù onílé oríta. Tí Yorùbá ń pè ní oògùn ṣó wà. Bí ò bá sí tí Yorùbá ń pè lóògùn, àbá ti máa pe nǹkan kan ní oògùn. Òyìnbó gan mọ̀ pé oògùn wà. Wọ́n ṣe oògùn tiwọn. Oògùn tá a fi ń tọ́jú èèyàn téèyàn tára ò ní níyàn, oògùn ni. Oògùn tá a fi ń tún téèyàn ṣe, oògùn ni. Kéèyàn ó ní ìgbéga kó. Oògùn tá a sì fi ń bà tèèyàn jẹ́, oògùn náà ni. Wọ́n á pe ìyẹn ní poison. Oògùn wà. Àwọn tẹ́ ẹ̀ ń pè ní òrìṣà wọ̀nyẹn ó yàtọ̀ sí Ifá. Okay. Àwa la sọ Ifá di òrìṣà. Àwọn òrìṣà wà lọ́tọ̀, àwọn tí bàbá Ọ̀rúnmìlà kó wá látòde ọ̀run. Òrìṣà oríṣi méjì ló wà. Òrìṣà oríṣi méjì. Yes. Ẹ ṣàwòsà. Wọlé Ṣóyínká ló hẹ́ẹ̀dì wá ń gbà yẹn. Ni wọ́n wá ròyìn fún ọ̀gá pé Peter táwọn wò yìí o ó kàn fi tíátà bójú ni o, ọ̀rọ̀ rẹ̀ le ju tíátà lọ. Ọ̀gá mi wá pè mí, mo ní erémọdé mọ̀ ní ọ̀gá. Wọ́n ní wọ́n sọ wípé ògbó, mo ní mi ò gbó. Mo ní bàbá mi ló máa ń lò ó fáwọn èèyàn lójú mi. Ṣé wọn náà ó dẹ̀ ti mọ̀? Mo ní àjẹbí ni ó dẹ̀ pọ̀ fàlàfàlà. Irọ́, ìgbà tí a ti jàjà dividing interest, who are you to confront me anymore, any further? Nígbà tí irú Ọlárótìmí confront mi tì, táwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn dẹ̀ wọ́n ní pé ògiri màlàjà lélẹ́yìí, awo onígbàwọ̀ ń gbọ̀wọ́, báwo bá gbàwọ̀ ń gbọ̀wọ́ àwa tẹ́, báwo bá gbàwọ̀ ń gbọ̀wọ́ àwa ya. Awo wa ní Peter Fatomilola. Kí ló ń ṣe máa nì? Kí ló ń ṣe professor? Tán wàá rẹ́ nìkan kan kó punish mi. Mo wá free bí ẹsẹ̀ arọ. Ṣé o mọ̀ pé ẹsẹ̀ arọ? Ó ló free jù. Kò sí iṣẹ́ tó fẹ́ fi ṣe, kò fi rìn, kò fi rán sọ kó mọ́ tẹ machine.